Abdulsalami Taofik Olúwafẹ́mi. Àwọn èèyàn mọ̀ pé mi ní mẹ́mọ́ pé èmi Àdàbánijà òkè ti rí mọ́ wò. Ará àtàrun ọmọ ẹ̀rẹ́ lúbèrè ni ọmọ agbẹ́mọ́rò ni ọmọ agbẹ́mọ́rò rè tí olùjúmọ̀ ń dúró sí. Orúkọ mi nìyẹn. Kí lè sọ nípa olóògbé? Nípa Alhaji Ayobami Ọlábíyì. Tí mo lè sọ nípa Bobo mo lè sọ púpọ̀ nípa wọn torí Alhaji Modasiru Ọlábíyì Bobo, he happened to be a friend for a long time. Bobo ní ìṣe tíátà tá a bá ń sọ̀rọ̀ nípa tíátà industry èmi ni mo súnmọ́ jù. Tí wọ́n bá dẹ̀ interview àwọn náà lẹ́yìn ìwé àtẹ́bà ti interview wọn, wọ́n ti interview wọn náà ní city people náà rí tí wọ́n sọ pé ta ni best friend ẹ̀ ní theatre industry. Wọ́n láwọn ò ní ọ̀rẹ́ méjì ju Abdulsalami Taofik tí olùjúmọ̀ dùn sí ìyẹn èmi tí mo wà wájú yìí. Kò sígbàkigbà tí wọ́n bá dẹ̀ interview èmi náà máa ní mi lọ́rẹ́ méjì ní theatre industry bí ó ṣe Alhaji Modasiru Ọlábíyì Bobo. Ọjọ́ wa ti pẹ́ ta ti ń bára wa bọ̀, ó ti pẹ́ gan ta ti ń bára wa bọ̀. Síbẹ̀síbẹ̀ nígbà tí wọ́n ṣe gọ́vnọ̀ ANTP èmi náà jẹ́ olóyè ńgbà yẹn, so àjọ máa ń wà ní 24/7. Nígbà tí ní ìjọba ọ̀gá Bello ní ya 2001 àwọn ní national general secretary èmi ní provost marshal èmi àti ẹlẹ́sọ̀ nígbà yẹn, so definitely kò sí nǹkan tá a máa ṣe àjọ máa ń wà náà ní ìgbà ìjọba dé lòdìdé náà àjọṣe gọ́ọ̀mẹ̀ntì yẹn náà ni, so kò sí nǹkan tá a máa ṣe àjọ máa ń wà ní gbogbo ìgbà ni. Alhaji Modasiru Ọlábíyì jẹ́ ẹnìkan tó yẹ tó wà very humble, nǹkan ò kì í ká wọn lára. Ó dẹ̀ jẹ́ ẹni tí mo ń bá ọ̀rẹ́ rẹ̀ gbìmọ̀ oríire. Ó dá nínú mọ̀lẹ́bí, ó dá láàrin ọ̀rẹ́, ó dá láwùjọ èèyàn. Ikú Alhaji Modasiru Ọlábíyì, ikú rẹ̀ bà mí lẹ́mìí jẹ́ gidigidi gan. Látìgbà tí ọ̀rọ̀ sickness ti dé náà láti jọ kò mọ́. Nígbà tá a jọ dé usage ni títí tá a tún fi kúrò ní usage tí a fi wà ní Amúlòkó City Hospital àjọ wà ń bẹ̀ náà ni. Kódà títí tó fi dìgbà tí ọlọ́jọ́ dé yìí náà àjọ wà náà ni. Láàárọ̀ ọjọ́ tí wọ́n máa kú náà àjọ wà ni. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn jù wá lọ. Ọlọ́run bá ó fẹ́ wọn jù wá lọ. Alhaji Modasiru Ọlábíyì jẹ́ èèyàn takuntakun. Ó jẹ́ ẹni tó jẹ́ wípé ó fẹ́ràn ẹbí, ó fẹ́ràn èèyàn. Ó ṣe gudugudu méje àmẹ́fà nínú ẹgbẹ́ òṣèré Tampan. Láti gba ANTP ló ti ń ṣe gudugudu méje àmẹ́fà títí tó fi dé Tampan. Mo kò sí nǹkan tá a lè sọ ju wípé kí Ọlọ́run lè máa kọ́lọ́run bá wọn ta wọn sáfẹ́ rere, kọ́lọ́run ìpè burúkú lójú wọn, kọ́lọ́run lè máa gbóhùn tí wọ́n fílẹ̀ kọ́lọ́run mẹ́jọ bàjẹ́, iwájú tí wọ́n dojú kọ kọ́lọ́run jẹ́ ọ̀dà, ẹ̀yìn tí wọ́n fílẹ̀ kọ́lọ́run mẹ́jọ bàjẹ́. Èmi àti àbúrò wọn àjọ ń jiyàn, mo ní èmi ní nǹkan ṣe jù pẹ̀lú Ọlábíyì tó kú, mo lé mi ní nǹkan ṣe jù, òun bá mi jiyàn, ó ní òun ní nǹkan ṣe, but sẹ́rí God ó mọ̀ ṣe o. Tí n bá ní kí n tẹnu bọ̀rọ̀ Ọlábíyì Bobo, tí n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọn láti ìsìn títí di ọ̀la jojúmọ́, mo sọ fún àwọn tó ń sọkún mọ́ ní ẹkún Bobo ò kì í ṣe ní kì í ṣe ijọ́ tó kù yẹn nìkan, kì í ṣe ìṣẹ́bẹ̀ láti ṣe ijọ́ kẹjọ ẹ̀, kì í ṣe ijọ́ kẹjọ nìkan. Ikú Bobo ẹkún lálẹ́ ni, ṣùgbọ́n àdúrà táwọn gbà ni pé kọ́lọ́mọ ṣe lákùfà nínú ẹgbẹ́ òṣèré, kọ́lọ́mọ ṣe lákùfà nínú ẹgbẹ́ òṣèré. Wọ́n ní ikú rẹ̀ ò kì í ṣe lásán, wọ́n mọ̀ pé ìwé kan ò ní dájábọ́ láìjẹ́ pé Ọlọ́run bá fàṣẹ sí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹnikẹ́ni kan náà ló bá go sí kọ̀rọ̀ tó sọ̀kò àlùbá sí ìdílé àjọ Ọlábíyì àti ìdílé mi Taofik Salam tó mú àjọ Ọlábíyì lọ láàrin wa, mo mọ̀ pé ẹni tó pa gúnugún ò ní kádùn o, ẹni ó sì pa kàlàmọ̀gbò kò ní kásù, gbogbo yẹjú ẹni lọ́wọ́ ní kátàkátà wọn ní pọ́dún mẹ́ta, ẹni náà ò ní pẹ́ kò ní jìnnà tó fi lọ bá Ayobami Ọlábíyì lágbára lọ́wọ́ náà. Orúkọ mi ni Abdulsalami Taofik Olúwafẹ́mi. Mo kí gbogbo yín o, gbogbo ẹ̀yin olólùfẹ́ Alhaji Ayobami Ọlábíyì, mo kí gbogbo yín o, mo kí mọ̀lẹ́bí, mo kí ẹbí, mo kí ará, wọ́n dúró bí èèyàn ṣe dúró, wọ́n dúró dáadáa lágbára lọ́wọ́ Ọlọ́run ní sí lákùúfà o. God bless you. Thank you. Orúkọ tèmi ni Rose Ọ̀gá tí mo jẹ́ igbákejì ààrẹ fún ẹgbẹ́ Tampan lápapọ̀. Olóògbé Alhaji Ọlábíyì Ayobami, the former national general secretary of our association. Èèyàn ńlá ni wọ́n sí mi, bàbá mi ní pẹ̀lú gbogbo èèyàn ló mọ̀ pé bàbá Rose ní nínú industry. In fact, among the experts when they support me at all close, it was like a father. Bí bàbá náà ṣe ń ṣe, tí n bá wò pé mo ló kù tí mo fẹ́ gbé inú ọ̀nà tí wọ́n ń gba advice. He's really a good man to me, somebody who has been like a mentor, very patient, wọ́n ní sùúrù ní ìtí ẹ̀gbọ́n fún àwọn àtẹnìkan jàre,
very patient, only sùúrù. Wọ́n dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Wọ́n ti mú mi sọ lẹ́nu. Ó jẹ́ èèyàn dáadáa. Tá bá wò ní gbàpọ̀ ẹ̀yẹ méjèèjì, kí ni nǹkan tí ẹ tẹ̀ rí jẹ́ pé ọgbọ́n àbí tẹ kọ́ lára wọn tó dẹ̀ máa ń dùn ní tẹ bá rántí tẹ bá dá wà? Wọ́n bí ní sùúrù. Wọ́n lámojú kúrò. He was the governor of ANTP when I was the deputy. Láti jẹ́ kẹ́ mọ̀ bí a ṣe close to mo serve as a deputy governor lọ́yọ̀ state nígbà yẹn. Tí mo kọ́ lára wọn tó jẹ́ pàtàkì ni pé wọ́n ní sùúrù. Kò sí bọ́rọ̀ yẹn ṣe lè tóbi tó wá gbójú kúrò. Later tọ́rọ̀ yẹn bá ti calm down, máa ń ṣe wá padà sórí ẹ̀gbá ṣọ̀rọ̀ kò ṣe báyìí ló máa ṣe ṣe ẹ̀kọ́ ńlá ni. Torí èmi mo ta mi dànù ọ̀pọ̀lọ́ ní ní nǹkan kékeré mo ti react. But I learned that from him pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ ó ṣe gbóná kọ́ ló ṣe máa fẹ́ ìṣẹ́ ẹ̀jẹ̀ kó lọ. Mo learn sùúrù, patience mo learn. Kí ni àdúrà yẹn sí wọn? Wọ́n ní pé àwọn ọmọ wọn kéré gan kọ́nà kó jọ kó bá wọn pa wọn. Kọ́nà kó jọ kó tó ọ̀fẹ́ sílẹ̀ kó má bàjẹ́ lẹ́yìn. Ẹ̀mọ́ tó ń dẹ̀ kọjú sínú ọ̀pọ̀ ìgbà wọn ti kó sáfẹ́. Ẹ ṣe gbọ̀ngàn. Kí ìkàlẹ̀ ìpínlẹ̀ bàbá ọlá ọlábìyí. Olúwa ìyànìyà lọ́dọ̀ ìjọba ilẹ̀ míì. Àwọn oníkálukú sọ̀rọ̀. Ẹ̀mí oníkálukú sọ̀rọ̀. Jàmá kìí ṣèdílé nílò tí bẹ́ẹ̀ bọ́lá tí ṣiṣẹ́ rẹ̀ lọ ní jàmá kò dẹ̀ bá bẹ́ẹ̀ ṣe kí lè yọ ìwà ìfàánú mọ́jà àyà nígbà tó wá ní báyìí jàmá. Àti gbogbo àwọn oníṣẹ́ àtàwọn papọ̀ pápá àmàdí láti federal level, state level, ọ̀rọ̀ tó bá ti rí ọ̀rọ̀. Sàlámù alékùm. Àìmọye ẹni tó kéré sí wọn, àìmọye ẹni tó jù wọn lọ. Ẹ jẹ́ ká kọ̀ǹpọ̀tì ara wa bí oní tíátà. Ẹ má jẹ́ kán sọ pé àwa là ń pariwo ń bí. Òkú bàbá mi ò ń ṣòkú ọ̀fọ̀ o. Àmọ́ bí wọ́n ṣe jẹ́ láàrin wa, òun ni many people ń rò tí a fi ń ríra wa lẹ́nu ta fi ń sọ pé báwo ló ṣe jẹ́. Ẹ jẹ́ ká mú yẹn lọ sí ilé tíátà. Ẹ jẹ́ ká kọ̀ǹpọ̀tì ara wa níwájú àwọn àfà. Ẹ jẹ́ ká fi yèyé ré òsì òdìkà tó ń jẹ́ deputy president. Ẹ jẹ́ ká fi wọ́n ṣe point of contact fún gbogbo onítíátà tó wà ń bí kó tó di pé president dé. Ẹ má rí tó yọ sáadé fún yàbí ọmọ yín ó ń pàṣẹ. Ẹ rí i pé oyè lè ń pọ́nlé lára ẹ̀. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ má jẹ́ ká pariwo. Mo sì nígbàgbọ́ pé òkú á mú oore wọn. Gbogbo alamadélé wa láyọ̀ àtàlàáfíà. Ẹ ṣé gbọ́, ẹ ṣé mà, ẹ ṣé sà. Ẹ̀yin lẹ máa ní láti mú fàṣẹ. Mú fàṣẹ. David. Elle est mouvée, elle est mouvée, elle est mouvée, elle est mouvée. Elle est mouvée. Why not go down? Mọ̀túndù Ọlábìyí ẹgbẹ́ kọ́ta. Alan Wasa Alan Wamar Hababikun. President Tapal Atiyo.
Ọ̀túnba Bẹ́lẹ́dì Amúsàn, the former president of Tampa ní wọ́n wọlé ọ̀ tí wọ́n kí àwọn àlejò àti onílé pé akọ́rọ̀ ìwọ̀n bàbá wa Nígbàkú Ọlọ́dúnrún bàbá bùn. Ààrẹ ẹgbẹ́ ní gbogbo àgbáyé bí ọdún Tampa Ọ̀túnba Bẹ́lẹ́dì Amúsàn ní wọ́n wọlé tí wọ́n kí gbogbo ọdún pé akọ́rọ̀ náà. Wọ́n jẹ́ àwọn àfáà pé ẹ̀ṣọ́ bàbá wa láti ààrẹ ẹgbẹ́ fún gbogbo ẹgbẹ́ Tampa wọ́n kí wa yẹn. Tí bàbá wa Alhaji Mudasi Ayobami Lábìyí tí wọ́n jẹ́ Global Secretary fún gbogbo ẹgbẹ́ Tampa. Ààrẹ ẹgbẹ́ ni wọ́n wọlé tí wọ́n kí gbogbo wa pé akérè.